Jónà sí Ọlọ́run lóhùn bínú sí wọn òun dẹ̀ fẹ́ pa ìlú yẹn run nítorí wá sọ ni lọ bá mi sọ fún wọn pé mo fẹ́ pa bẹ̀rẹ̀ Jónà lọ́lọ́run rán kò dẹ̀ torí ẹ̀ broadcast ẹ̀ káàtẹ̀ sọ pé kò tí ì sí mídíà bọ̀ kò bọ́ sínú gbòòrò kó gbàgbó Olúwa ló ń fẹ́ pa ìlú rẹ̀ òun fẹ́ nù náà ó kọ́ ṣagídí olóhùn ò lọ ìgbà tó yá tó lọ ó dé ìlú yẹn ó rí pọ́lọ́run ò pa wọn rẹ́ ó wá ń sọ fọ́lọ́run ó ní ìdí tí mi ò fi ń jíṣẹ́ fún ẹ̀rẹ́ o torí pé ọ̀rọ̀ ẹ ó ṣòro ẹ̀dẹ́ lọ́rọ̀ Ọlọ́run now Ọlọ́run wá sọ fún Jónà padà pé ìdí tó máa fi pa wọn rẹ́ kó sọ àwọn ènìyàn yìí wọ aṣọ dúdú wọ́n gbà àwẹ̀ wọ́n sùn nínú eruku láti bẹ̀ mí òun gbọ́dọ̀ gbọ́ ìkan nìyẹn ògo ni ayé máa ń rí ìran ìṣubú sí o ẹ má ṣe mistake. Number 2 èèyàn mélòó gbogbo àfáà tó ń gbàdúrà fún Pàṣọ àtolójú ayé àtàwọn tó jẹ́ torí owó àtàwọn tó jẹ́ pé torí pé Pàṣọ ó jẹ́ èèyàn tó dáa káwọn náà lè jẹ́ ń bẹ̀. ṣé tòótọ́ ni ìran 1 2 ṣé tòótọ́ ni àsọtẹ́lẹ̀ yẹn wá ṣé kìí ṣe ebi ṣé kìí ṣe torí pé mo fẹ́ lókìkí ṣé kìí ṣe torí pé ayé gbọ́dọ̀ mọ̀ mí ṣé kìí ṣe pé kán lè sọ pé mi náà máa ń sọ̀rọ̀ ṣe ti pé ó ti fall sí many category. Àwọn kan fẹ́ mọ Pàṣọ kó lè ṣubú àwọn kan fẹ́ mọ Pàṣọ kó lè fáwọn lóúnjẹ àwọn kan fẹ́ mọ Pàṣọ káwọn lè ní connection àwọn àfáà tó ń ṣàdúrà fún Pàṣọ irọ́ kan mo pa fún yín níwájú Ọlọ́run àti ènìyàn wọn ò fẹ́ kẹ́lòmíì join àwọn kì í ṣowó wọn ló ná o àwọn kan dẹ̀ ń wá gbogbo agbára ìyá mi Àdùkẹ́ ọ̀rẹ́ God bless you wọ́n ń wá gbogbo ọ̀nà láti dọ̀rẹ́ Pàṣọ láti mú ṣẹ́ ẹ̀ lẹ̀ that's the real tí Pàṣọ tàbáwọn tó bá mọ̀ bá lè mọ̀ gbọ́ kan sọ fún máa fi àpẹẹrẹ kan lẹ̀ Jésù Olúwa wa àwọn tó ń pè ní priest they want to know him torí wọ́n fẹ́ pa they want to know him torí pé wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ síbẹ̀síbẹ̀ Júdásì tó jẹ́ akápò ẹgbẹ́ òun náà lò láti mú Jésù Olúwa wa ẹ̀sà kò sẹ́ńtà lè lò láti mú yàn èèyàn kan wà tán kí mi tán pè mí wòlí sámi màmá mi Àdùkẹ́ ọ̀rẹ́ tí màá fi jáde láyé ni mo gbọ́dọ̀ máa dúpẹ́ oore lọ́wọ́ ẹ̀ tí màá fi jáde láyé ṣe pé mo ń sọ ọ̀hẹ́ tí màá fi jáde láyé tó bá pè mí lẹ́ẹ̀kan máa dáhùn lẹ́ẹ̀mẹ́wàá Bíbélì pé ẹni tó fi búburú san oore ó ní ibi òní tán níran ẹ̀ olóore àgbáyé làwọn láì ní ìwòpó fẹ́ pa mí àbò fẹ́ gbé mi ṣubú she will do it willingly Pàṣọ ó ń ṣoore willingly ògo láyé ń lé o mọ́mì mi bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ tí ì ní tán o ẹ̀yin ojú dà fún yín ẹ gbọ́ ìtàn yín ẹbẹ́ yìí náà máa ṣe blogger èmi ò ṣe blogger àwọn blogger yín wọ́n gbé yín bàbá tẹ́ ẹ jọ ṣiṣẹ́ kábíyèsí òun ká sọ̀tàn yín láàrin àwọn ọ̀rẹ́ wọn ọ̀rọ̀ kan lè débẹ̀ wọ́n á kàn sọ àwọn èèyàn á máa kí nǹkan bọ̀ wọ́n lẹ́nu kán lè mọ̀ bì wọ́n á mọ̀ kí bọ̀ kán lè mọ̀ bì ògo ò tí ì dé láyé òkéde ikú ẹ o ògo ò tí ì dé ni wọ́n lépa ẹ̀. Number 2 èèyàn mélòó ló máa ń san gbèsè ògo ǹjẹ́ ẹ mọ̀ pé ògo ní gbèsè that's another funny thing abi ògo ní gbèsè tó máa ń san mí ní yàbẹ̀ ẹ̀ lẹ́yìn wòlíì ni mí mo máa ń fọwọ́ Ọlọ́run ẹ̀sọ̀ yà torí rú mi ìkọlù ẹ̀kọ́ lọ́n pè ń wòlíì mi ìwọ́ ọ̀tẹ̀ ṣùgbọ́n mo rà ànúgbà gbèsè ògo wà ẹni tí ò bá dẹ̀ kì í san bí ò bá sọ ọmọ nù yóò sẹ̀mí ara ẹnu gbèsè ògo wà máa nìkan nínú gbèsè ògo òun ni kó o débi gíga
kó gbàgbé àwọn tó ń jìyà. Ó ní kó débi gíga kó gbàgbé opó. Gbèsè ògo ni. Àwọn tí ò bá ń san wọn kì í pẹ́ láyé. Ó kàn máa lo ògo yẹn dé adé fàyè rẹ̀. Bàbá president Tinubu tẹ̀rí pé ó ń rọ̀nà rẹ̀. Ṣé mọ gbèsè tó ń san? Kí n gbọ́rọ̀ yín wọn. Ṣàṣà níbi tẹ́ máa hòtẹ́ẹ̀lì gbogbo Tinubu ìjọ tó bá ti rí o ti di èèyàn. Ìjọ tó bá ti rí Pàṣọ ọkàn ti balẹ̀. Ìjọ tó bá rí Lágbájá kí n gbọ́ tó máa sọ̀rọ̀ rẹ̀. Gbèsè ògo ni o. But people will be looking at them bọ́dẹ̀ ni wọn nínàkúnà. Gbèsè ògo ni o. Ìyẹn náà ń pè ní gbèsè ògo. Wòlíì tó bá láhun tí ò lè san gbèsè ògo, tí ò lè tọ́jú opó, kò lè tọ́jú aláìní, kò lè mú ọmọ méjì ní street kó máa rán wọn ní school tàbí kó fi wọ́n sẹ́nu kọ́ṣẹ́. Nígbà tí iná bá tàn, mo sọ fún yín kó máa fàyè lẹ̀. That's another one. Mo fẹ́ káyé mọ̀ mí ló pọ̀ jù ní mídíà. Bọ́lọ́run ò bá fi ẹran ayé ò lè mọ̀ ẹ́. Omijé ojú mi tó wọlé yìí. Ìjọ tó máa jáde ta ló mọ̀? Ṣé bẹ́ẹ̀ Ecowas ni orin Ecowas kan? Omijé ojú mi, and she was real. Ìyẹn bẹ́ẹ̀ mi fẹ́ lọ bẹ́ẹ̀ torí tí n bá sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ èrò tó máa wá fún mi máa pọ̀ gan. Ṣùgbọ́n olótìtọ́ kì í lẹ́ni. Olótìtọ́ yàn kì í léèyàn. They will always hate you. They will bullshit you. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run méjì ti rìn torí pé kan lo mọ́tò tó ń fẹ́ létí òní mọ́tò ṣe ẹ̀yẹ. Àwọn ìránṣẹ́ Ọlọ́run gbàgbọ́ pé tó o bá ti kọ́lé Ọlọ́run ò pè é ni. Bó o bá ti lo mọ́tò Ọlọ́run ò pè é ni. Ṣé Ọlọ́run pè wá nítorí afẹ́ ayé ni? Òkè Ọlọ́run pè wá nítorí fẹ́fẹ́rìtì. No now. Ìpè kìí ṣe dandan. Àwọn kan máa ní if you don't use jet this year your calling is kini ta lẹ́sàn ẹ̀. Ó ti ṣòfò. Bí Bíbélì ṣe sọ pé ẹ sọ fún wọn pé kì yóò dára fún wọn. Ó ní yóò burú fún wọn ju ti ìgbà àtijọ́ lọ. Ìfẹ́ lọ bẹ̀rẹ̀ tó rọ́ máa ní wòlíì ṣe pé. Nígbà tẹ́ ní wòlíì ṣe pé Bíbélì kò fègún múlẹ̀. Bí wọ́n bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ̀. Ègún tó wà bẹ́ẹ̀ ṣe lọ bọ́lọ̀ lókè ọ̀run pé wáyé tó ṣe pé. Ó ní ìbànújẹ́ àwọn tó tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò ti pọ̀ tó. Ó ní ẹ sọ fún ènìyàn búburú pé kì yóò ṣe rere. Ó ní ẹ sọ fún ọlọ̀tẹ̀ ènìyàn pé yóò mọ gbé ilẹ̀ gbígbẹ. Èmi mo sọ. Bẹ́ẹ̀mi ṣe wà ẹ̀bẹ́yàn bá sáré mi lọ́dún yìí. Tó bá ti lé ń sáré tó jẹ́ eré tèmi ló ń sá. Ẹ̀yìn báyìí ni ìrù ọ̀bọ wà. Wọn ò ní ká mọ́ nǹkan rí láyé tó máa fàyè lẹ̀. Ẹ̀yin náà lè sọ ti yín. Àmì náà sọ tèmi. Bàbá yín lè má láìkẹ̀ tó rọ́ dàbí èpè. 2. Ayé tá a wà mí fẹ́ sọ nípa àfà because I'm a pastor. I'm a prophet. Kọ́ máa ní wòlíì kan pé ọ̀rọ̀ ẹ̀sìn. Mi ń sọ̀rọ̀ ẹ̀sìn. Mo láwọn àfà tó dáa gan tó jọ rẹ̀ mi. Mo ní alájà tó máa ń pè lálájà ló àlejò náà ń pè bẹ́ẹ̀ tó jọ rẹ̀ mi. They are good people. Àbímọ́ ohun tó dára ni wọ́n. Irú Àdùkẹ́ ọ̀rẹ́ ṣe bálájà ni. She's a Muslim. But she's wonderful. Irú èèyàn tá nílò láwùjọ ni. Everybody fẹ́ mọ̀yàn. Excuse me. Everybody fẹ́ kọ́ mọ̀ òun. Everybody fẹ́ dìde. Number 2. Ọmọ jáde nílé ẹ ló lọ kéwú. Ó kéwú látàárọ̀ dálẹ́. Kò kàwé. Kò kọ́ṣẹ́. Ẹni tó kàwé tó dẹ̀ kọ́ṣẹ́. Ṣé mọ̀ kó mẹ́kọ̀ owó. Òun náà dẹ̀ fẹ́ mẹ́kọ̀ owó. Ó fẹ́ lórúkọ bí gómìnà. Àwọn àfáà náà fẹ́ lórúkọ bí sínétọ̀. Wòlíì fẹ́ kó máa rìn kẹ́ńtọ́rẹ́jì 100 tẹ̀ lóhun. Àwọn náà dẹ̀ fẹ́ máa ṣe bẹ́ẹ̀. Ó ní gbogbo tẹ̀ ń rí ní mídíà. Yes. Mo fẹ́ kọ́ mọ̀ mi. Do you know me? I'm a TikToker. Do you know me? I'm a Facebook kìnnìkan. Do you know me? Ta ló mọ̀ kó lo ẹ lọ́yọ̀ọ́? Jẹ́ Ọlọ́run ó mọ̀ ó sàn ju kéèyàn mọ̀ ọ́ lọ. Èmi náà gbọ́rọ̀ ẹ̀ ó máa kú on the 10 òun fàyè òun búra òun fi mi ò kú dá sí. Àwọn ọmọ mi kàn rí pé mo kú sẹ́rìn rẹpẹtẹ. Dáàdì wa ìlànà mo ní wá wo ẹni tó dáyàn. Ìmọ̀ pa ti lọ́lọ́ kékeré nú ayé. Òun ló dá ṣé òun ló dóṣùpá. Òṣùpá kọrin kan. Ó lẹ́ni tí ó mọ̀ gbà tóun jáde nínú ìyá òun kò lè sọ tóun máa dà.
ẹni tí ò mọ bọ́lọ́run ṣe gbin òun sínú ìyá òun kò lè sọ tóun máa dà. Tó bá wá lọ bínú Ọlọ́run òun jó epo Ọlọ́run òun mú ata ó dẹ̀ ń gba fẹ́fẹ́ Ọlọ́run ó gbọ́dọ̀ pẹ̀ gan Ọlọ́run. I don't want to talk today. I don't feel like sọ̀rọ̀ púpọ̀. You understand? I don't feel like sọ̀rọ̀ púpọ̀. Ṣùgbọ́n gbogbo àwọn tó ń ríran burúkú yẹn ẹni kan stop. Tẹ́ bá ríran tí ò dá sí èèyàn ìfàdúrà ràn lọ́wọ́. Kò ní dandan ká pé gan. Ṣé bọ́lọ́run máa ń san ẹ̀san àbí kò sẹ́san? Ṣẹ́san wà. Tẹ́san bá ti wá ìfilẹ̀ fọlọ́run náà. Tẹ́san bá ti wà. Gbogbo àwọn tó ń ríran ibi yẹn ẹ fi wọ́n lẹ̀ fọlọ́run. Ẹni tá bá filẹ̀ fọlọ́run ó lágbára ju ká filẹ̀ fẹ́ èèyàn lọ. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn báwo lè máa ríran ikú sóṣùpá? Áńgẹ́lì kan lòṣùpá òun fúnra ẹni má mọ̀ rẹ̀. Ọlọ́run mo máa ń bẹ Ọlọ́run fún wa yẹn láyé ọ̀tọ̀ pé Ọlọ́run ju pẹ́ láyé. That's the only prayer tó lúwa ni mo gbà fún. Mi ò rí rí. Mo rí yànà gbólóhùn ìgbà tó wá play tí mo jókòó sí ibà tó ní national kan ló gbé wọn wá ó ti pẹ́. Ìjọ yẹn lolúwa ti sọ fún pé kí n máa gbàdúrà fún pé kó pẹ́ láyé láàzọ. Àdúrà yẹn kan ti dẹ̀ máa ń gbà fún ẹ̀ Olúwa mi mo ṣùparí o èmi náà mọ bí tọ́mọ mi lọ Olúwa jẹ́ ó pẹ́ láyé. Àdúrà mi fún mi kó dẹ̀ má fa ìsàn lọ́jọ́ ogbó. That's my prayer. Torí gbogbo ohun tó kù tó nílò Ọlọ́run ti yọ̀ǹde. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.